Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nínú oṣù tá wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá. Kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ Islam pọ́nbélé ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه ونشكره ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ó pa wá láṣẹ ọpẹ́ lẹ́yìn ìgbà tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún wa ní oore tí a tọrọ lọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ṣe fún wa èyí tá ń tọrọ gan, èyí tí ó ṣe wá láǹfààní, Ọlọ́run ṣe fún wa. Gbogbo èyí tí ò ní ṣe wá láǹfààní, Ọlọ́run gbé pamọ́, ó yẹ kó lọ́dọ̀ wa. Kìí ṣe fún nǹkan méjì kọ́, fún oore tí Ọlọ́run ọba tí ń fẹ́fẹ́ wa ni. Lábẹ́ eléyìí a dúpẹ́ fún ọba náà. Dájúdájú òun nìkan ni ọba tó yẹ ká sìn ní òdodo. Ọba yìí, òun náà ló fi iṣẹ́ fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní iṣẹ́ òdodo àti ẹ̀sìn tó tọ́, kó lè bá fi máa jẹ́ olúborí lórí gbogbo ẹ̀sìn tí Ọlọ́run ọba tí wọ́n ní ká jìnà sí, tí a gbọ́dọ̀ débẹ̀. Kí Ọlọ́run kó gbọ́ pé ẹnì kọ̀ọ̀kan wa. Pàtàkì jùlọ òun náà ni ọpẹ́ wípé a jẹ́ mùsùlùmí. Gbogbo èèyàn kọ́ ló jẹ́ mùsùlùmí láyé, dájúdájú ìkẹ́ Ọlọ́run tó lágbára ni. Gbogbo ìwà tá hù, ìṣesí tá ṣe, ọ̀rọ̀ tá sọ, tá fi di kèfèrí, tá jáde kó ní Islam, Ọlọ́run dákun má jẹ́ á débẹ̀. Nítorí pé ìkú sí kèfèrí ó léwu yéye, ó sì burú jáì, kọ́lọ́ má jẹ́ á débẹ̀. Abẹ́ Ọlọ́run bá ní kí ọlá pé kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún àwọn ará ilé Ànábì, láwọn ẹni ire tí wọ́n sin Ọlọ́run wa pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ yìí fáwọn sàhábà ní àtòkè délẹ̀ wọn. Àwọn ẹni ire ni wọ́n, àwọn ẹni àánú, àwọn akin tí wọ́n dúró pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí pé ẹ̀sìn yìí báyìí kó máa jẹ́ ẹ̀sìn títí kálkìyámà kó fi dé. Ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wọn, fi dórí gbogbo ẹni tí ń fi tiẹ̀ fi tẹ̀lé ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí fi di ọjọ́ ẹ̀san. Kọ́lọ́run kó kàwá náà kún wọn. lẹ́yìn eléyìí ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa
a ń fi àsìkò yìí báyìí fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run, a fi ń bẹ Ọlọ́run fún àwọn ọmọ ìyá wa, àwọn ẹni wa wọ́n jùlọ tí wọ́n ṣe olùgbékalẹ̀ ilé yìí báyìí tá ti ń sọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ayé. Dájúdájú iṣẹ́ Ọlọ́run tó lágbára ni. A bẹ̀ Ọlọ́run bá fún wọn, k'Ọlọ́run kó bá wa dúró tì wọ́n, Ọlọ́run kó bá wa lákìísí wọn. Iṣẹ́ kan ni tó mú ìnáwó dání àti ọ̀pọ̀lọpọ̀ ìròrí lórí pé báwo ló ṣe ní bàjẹ́. Ọlọ́run dákun ikhlas, yàní ìfọkànmọ́, ìfẹ̀mímọ́ tí a fi ń ṣiṣẹ́ tọ́lọ́run fi ń gbà, àti mutaba'a, yàní tẹ̀lé sunnata Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí gbogbo iṣẹ́ tí a máa ń ṣe tọ́lọ́run fi ń gbà lọ́dọ̀ yàn. Ọlọ́run má yọ kó nú ọ̀rọ̀ yín o. Gbogbo iṣẹ́ Ọlọ́run tẹ́ bá ṣe láyé, k'Ọlọ́run jẹ́ kí àwọn nǹkan méjì yìí báyìí kó máa bá iṣẹ́ náà rìn lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run Ọlọ́run, gbogbo ohun tó ti wá dáánù nǹkan yín, Ọlọ́run má jẹ́ kí ìbàjẹ́ kó wọnú ẹ̀. Èyí tó kù díẹ̀ káàtó tí ẹ ń bẹ Ọlọ́run ọba, Ọlọ́run bá wa ṣe fún yín ní kíákíá, kó wá ṣe ní ohun tí ó ṣe yín láǹfààní láyé, inú sàárè àti ní gbangba kìyàmà, kó má ṣe ní sábàbí orí ibú fẹ́ni kọ̀ọ̀kan yín. Ọlọ́run Ọlọ́run àtàìkú méjì rẹ̀. Lẹ́yìn eléyìí, a bẹ̀ Ọlọ́run ọba fún àwọn olùdarí ètò, àwọn ẹni wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Dr. wa Abdulrahim Shitu Thani, tí wọ́n gbé ètò yìí báyìí dání, tí wọ́n ń tò bó ṣe tọ́ àti bó ṣe yẹ, tó sì ń rìn dáadáa. Làákàyè tán fi ń tò, Ọlọ́run má dàrú mọ́ wọn lọ́wọ́, Ọlọ́run kó bá wa dúró tì wọ́n, k'Ọlọ́run kó lákìísí wọn. Àwọn ọmọ wọn, Ọlọ́run jẹ́ kí wọ́n nímọ̀ jù wọ́n lọ, ní ìmọ̀ tó ṣe Islam láǹfààní. Àwọn ọmọ wọn, Ọlọ́run jẹ́ kí wọ́n ní arzikì jù wọ́n lọ, léyìí tó ṣe Islam láǹfààní. Bẹ́ẹ̀ làwọn ìyàwó wọn gan lára, àtàwọn ẹbí wọn látòkè délẹ̀. La hawla wala quwwata illa billah. Àwa fi wọ́n fi kí gbogbo àwọn onímọ̀ tí wọ́n gbà báyìí kọjá, k'Ọlọ́run kó bá wa lákìísí ẹnì kọ̀ọ̀kan yín. Ọlọ́run kó dúró tì yín o, Ọlọ́run kó bò yín láṣìírí, Ọlọ́run ò ní dá yín láàmú, àgbáyẹyẹ Ọlọ́run ò ní ṣọ̀rọ̀ yín bẹ́ẹ̀, ẹ̀sìn Ọlọ́run má jẹ́ ó tọ́ sí yín, àṣírí bíbò tààrà Ọlọ́run kó bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan yín. Ọlọ́run má jẹ́ táwọ́ náà o, ní fi òṣì fi lo gbà, àìní làákàyè mọ́ Ọlọ́run ní ó tọ́ sí yín, ẹ̀yin àtàwọn ọmọ yín àtàwọn ẹbí yín látòkè délẹ̀ àtàwọn ìyàwó yín. La hawla wala quwwata illa billah. Àwọn abẹ́ Ọlọ́run bá fún àwọn amójú ẹ̀rọ tí wọ́n ń darí ètò náà bó ṣe tó àti bó ṣe yẹ. Ọlọ́run kó bá lákìísí títí wọn náà, Ọlọ́run kó dúró tì wọ́n o, Ọlọ́run kó bá wa jẹ́ kí dáadáa wọn kí ó jẹ́ dáadáa kan tí ó kún dáadáa láyé, nínú sàárè àti ní gbangba alqiyama. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èyí tí ó jẹ́ ọ̀rọ̀ lénìí, òun náà ni ọ̀rọ̀ nípa ànábì kan tí ọ̀rọ̀ ẹ̀ lágbára púpọ̀ nínú àwọn ànábì Ọlọ́run. Ó jẹ́ ìkan nínú àwọn ànábì Ọlọ́run èyí tí Ọlọ́run bá tó rán sí àwọn Bani Israel níjọ́ náà lọ́hùn, tí wọ́n fárígá pé ohun tó gbé wá àwọn ò gbà. Orí ẹ̀ la sọ̀rọ̀ sí, òun náà ni ànábì wa Isa alayhi salam. Èyí tí ó jẹ́ ọ̀rọ̀ ní kí ànábì yìí, òun náà ni ìpèpè rẹ̀ àti àwọn mu'jizat tí Ọlọ́run bá tó gbé fún, léyìí tí ó máa jẹ́ ohun tí ó jẹ́ sábàbí tí iṣẹ́ òfin máa jẹ́ iṣẹ́ òdodo ń pé kò múrọ́ dání. Mu'jizat tí a wí, òun náà ni ohun tó kọjá òye, tó kọjá làákàyè ọmọ èèyàn, ní ohun tí yóò ti máa rí tẹ́lẹ̀ rí, nígbà tí yàn bá rí tí ẹ̀mí mi ó sì mìíràn gbé fún di eléyìí, ohun tó gbé wáyìí ìgbọ́lọ̀ mọ́ gbà mọ́. Ọ̀lá ń pè ní mu'jiza, àpapọ̀ ẹ̀ ní mu'jizat. Orí ẹ̀ ni a sọ̀rọ̀ sí. Ànábì Isa
alayhi salam ànábì àwa mùsùlùmí ni nítorí pé Ọlọ́run bọba àlékiọlá ó pa wá láṣẹ ń pé a gbọ́dọ̀ mú ìyàwó láàrin àwọn ànábì náà kí ló fà ọlá ń gbé gbogbo wọn pátá nǹkan kan náà ni wọ́n mú wá kí náà mú wá la ilaha illallah òun ló pa gbogbo wọn pọ̀ kò yà wọ́n Ọlọ́run wá kọ̀ fún wa ń gbé kí ni ká má dánwò ká mú ìyàwó láàrin àwọn ànábì náà gbogbo wọn pátá kí ni wọ́n ànábì Ọlọ́run ọba ni wọ́n bá a ṣe nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a ní láti nífẹ̀ẹ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ ànábì Musa alaihi salam Ibrahim alaihi salam gbogbo wọn pátá a ní láti fẹ́ràn wọn bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ dájúdájú àtẹ̀lé àṣẹ Ọlọ́run ọba tó pa wá nìyẹn ànábì Isa alaihi salam a ní ànábì àwọn Bani Israila ni orí kí ló wá pè wọ́n sí àti ń pé kí ló fi pè wọ́n àwọn Bani Israel wọ́n lágídí púpọ̀ ó pè wọ́n sórí la ilaha illallah orí kí ni la ilaha illallah ń gbé kò sí ẹni kankan tẹ́ lè sìn lódodo àti tòótọ́ àyàfi Allah orí ẹ̀ ló pè wọ́n sí ṣùgbọ́n wọ́n fárígá ń gbé ìtò gbé wáyìí àwọn ògbà ẹ jẹ́ ká lọ báyìí Isa alayhi salam tí a bá wo bó ṣe wáyé a rí pé ọ̀nà ìmọ̀ ni ìyá rẹ̀ tí a mọ̀ sí Maryam ìyá rẹ̀ Maryam tí ń jọmọ Imran ìyá dáadáa ni olùsìnlọ́wọ̀n ọba ni ó sì páyà Ọlọ́run pípọ̀ Ọlọ́run wá kọ àkọọ́lẹ̀ ń pé Maryam ọkùnrin kan ò ní súnmọ́ àìsúnmọ́ ọkùnrin yẹn ibi táwọn Ọlọ́run ọba tá gbà nìyẹn tí Ìsá ó fi wáyé tó jọ́nà èèmà ń gbérú èwo leléyìí Ọlọ́run sì gbétò ẹ̀ kalẹ̀ ó rí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìyá wa Maryam gẹ́gẹ́ bá ṣe sọ pé olùsìnlọ́wọ̀n ọba ni àyè ìbùsílọ́wọ̀n ẹ̀ ló gbé wà tí màláíkà tó yọjú sí ewé lè yí ọkùnrin ìmọ̀lọ́gbà fi wọlé ọjẹ́ nǹkan ìmọ̀ fóhun náà kí ló wí lẹ́ẹ̀kan náà mo fi Rahman fi wá ṣọ́ra nípa ẹ̀ tó bá jẹ́ ní tó páyọ̀ Ọlọ́run tó tọ́ ihun tó sọ lẹ́ẹ̀kan náà nìyẹn tí ó mọ̀ wípé ọ̀kan nú àmàláíkà tí Ọlọ́run bá tó fi ránṣẹ́ òun ló wọlé tọ̀hún kò nídìí kó ṣílẹ̀kùn kó tó wọlé gbà tó wọlé tọ̀tẹ́rù bá wọ́n ní mo fi Rahman ọba àjọkí ayé tí kẹ́ fẹ́ dáadáa yẹn mo fi wá ìṣọ́ra nípa ẹ̀ tó bá já sí pé o bá jẹ́ ní tó páyà Ọlọ́run tó tọ́ màláíkà ń jẹ́ kó yé pé òjíṣẹ́ Ọlọ́run bá lòun iṣẹ́ báyìí tó ń wá ní kété lẹ́ẹ̀kan náà a bá fẹ́ atẹ́gùn sí inú ara fún ló fi di oyún ta ni oyún ànábì wa dáadáa yẹn ànábì Ìsá alayhi salam ló fi di oyún ẹ̀ èwo lè yí ṣóyún ni àbí kí ni inú ma ń ga sí ìtìjú olélé ìbáyìí láì jẹ́ pọ́kùnrin súnmọ́ mi kí ní ń sọ fáyé ń pò ṣẹlẹ̀ níbi oyún yìí ta ló bá mi sùn ìyẹn kan gbòmí lójú mọ́lẹ̀ ni wọ́n lù nǹkan kan fún mi gbogbo ẹ sádàrú
ẹni pọpọlọ sí ń bí máa fún gbogbo ohun tí ń sọ yẹn kìí ṣe ń gbọ́ fi ya wèrè kọ́ o kí nǹkan rúyàn lójú pé báwo ló ṣe jẹ́ tó fi arí báyìí tọ́lọ́run fi panlé yẹn pé ìbálé ló wà yẹn kan súnmọ́ ọjọ́ ń lọ síwájú oyún ń ga sí àsìkò ìbímọ súnmọ́ àti ogúnsáyé lé báwọn náà ti máa ń pèlé yìí gbà nísìn orúkọ wo là ń pè yìí èyí tó wáyé yìí kò lórúkọ kan tí yóò pè bí báyìí ṣe ìtìjú ṣé ọba mi tí mo wá ń sìn náà ṣé ìwà dúgú tì mí ni ọwọ́ bẹ́ẹ̀ ńgbọ́ba tóun sìn yóò dúgú tóun ni pọ̀lú èyí báyìí tó gbé wá ìfọ̀kànbalẹ̀ kan ìbẹ̀rù kan ló fi ń ṣe ìṣẹ̀mí ẹ̀ ó wá dìbí pé ó wá jáde ní rìn lọ ibi ó ti ń rìn lọ nísìnyí ó wá débi igi èso dàbídù kan ọlọ́run wá ní kó fara ti igi náà igi yìí o ibi tó ti máa jẹ ní tó sì máa mú òun ní pàtó fara ti igi náà èso ń bọ́lẹ̀ ó sì ń jẹ èso ó sì ń mu omi gbà tó mu omi náà ó jí èso náà débì kan ó wá di pé kí la fẹ́ rí lẹ́ẹ̀kan náà ọmọ ó sọ̀kalẹ̀ ní o tàmà sí Ìsá alayhi salam báyìí láti ń ṣe léyìí gbà nísì ọmọ tí ò ní bàbá ta ní ń tọ́ka ẹ̀ sí ta ní fi ọ̀rọ̀ oyún yẹn fi sọ́dọ̀ mi lábájọ́ fún mi lóyún mo fi bímọ báyìí kò síyàn kan agé kúkúrú ni o wọ́n á péjọ lé lórí pé wà Mariama èwo lèyí olóògbé kò bàbá ẹ̀ tá a mọ̀ kìí ṣe oníṣekúṣe ìyá ẹ̀ gan ò ṣe oníṣìnà gbólógbóyún kò gbogbo àsìkò yẹn Mariam sọ gbólóhùn kan mọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà fa asharat ilayhi ọ̀nà kà sí ọmọ náà pé òun ni kí ni ìtumọ̀ òun náà sọ bó ṣe jẹ́ qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyyan Mariam kí ló à ń kó ṣe báyìí à ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọwá nàka sí ọmọ òpónlò tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ òpónlò máa ń sọ̀rọ̀ ni bó ṣe jẹ́ ní kò sọ báwo la ṣe gbọ́ ọmọ òpónlò sọ̀rọ̀ gbà kí la fẹ́ bá sọ ọmọ òpónlò kan wòran ni ìrìnà ò tí ì múlẹ̀ pé orí ìrìnà gẹ́gẹ́ bá ṣe mọ̀ kò tí ì máa gbọ́ nǹkan kan bá ṣe mọ̀ ahẹ́ ò tí ì máa gbé fi sọ̀rọ̀ ẹkún nìkan lọ́rọ̀ ẹ̀ bá ṣe mọ̀ láàkà ìgá kan wà ń bẹ ni kò ṣe dáadáa bá ṣe mọ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn qala inni abdullahi atani alkitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aynama kunt wa awsani bis salati waz zakati ma dumtu hayyan wa barran bi walidati ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا عيسى داون لكنا كلوي إني عبد الله إني عبد الله أين تنبيا ميلورو إسيروريو إني عبد الله èmi tẹ́wọ̀n yìí báyìí o dájúdájú ẹrú sí ọlọ́run ọba ni mí àwa tá mú Ìsá lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ẹ gbọ́ dáadáa o ọlọ́run ní sọ̀rọ̀ yìí o inni abdullahi ọlọ́run ọba ń fún Ìsá láṣẹ ń pé kó sọ̀rọ̀ ń pé dájúdájú èmi o ẹrú sí ọlọ́run ọba ni mí ẹrú tó ní láti sin ọlọ́run ọba bó ti yẹ náà lèmi mi í ṣe ọlọ́run atani alkitaba
ọba tó dá mi ó bù mí tírà wa ja'alani nabiyyan kò ní wa ja'alani ilahan wa ja'alani nabiyyan ọba náà ńkọ́ bó ṣe fún mi tírà ńkọ́ ó ṣe mí ní ànábì ọlọ́run ọ̀kan nínú ọmọ jẹ́ ọdínkan mélòó mẹ́ta inni abdullahi àkọ́kọ́ nìyẹn ẹrú sí ọlọ́run ọba ni mí tí ń gbọ́lọ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run mo sì í ṣe ọlọ́run èkejì àtàníyàl kìtàbá ọba tó dá mi gbọ̀nà àrà ó ṣe mí ní kíni ànábì ọlọ́run àbí ó fún mi ní tírà wa ja'alani nabiyyan ẹ̀kẹta nìyẹn ọba tó dá mi gbọ̀nà àrà ńkọ́ ó wá ṣe mí ní ọ̀kan náà àwọn ànábì ọlọ́run ìjà sí gbólóhùn pé ẹrú sí ọlọ́run bá ní mí ńkọ́ ó ń jẹ́ kó yé wa wípé èèwọ̀ ni ká sí Ìsá lẹ́yìn ọlọ́run èèwọ̀ ni ká pè lọ́lọ́run ọ̀rọ̀ mú wa bẹ́ o Suratul Ma'idah ọ̀rọ̀ débẹ̀ ó ní èèwọ̀ ni ká sọ òun di ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run tó dáhùn gbọ̀nà ara òun sì ní tírà iṣẹ́ kí ní fi tírà ṣe kí lè bá fi tọ́ka ọ̀nà sáfáwọn èèyàn ní pé báyìí ni báyìí kọ́ iṣẹ́ tírà ni wa ja'alani nabiyyan ọba yìí báyìí ńkọ́ ó tún wá ṣe mí ní kí ni ànábì ọlọ́run ẹ̀kẹ́rin wa ja'alani mubarakan aynama kunt ọba yìí báyìí ńkọ́ ó wá ṣe mí ní oníbùkún ọrẹ ẹni àpọ́nlé ní gbogbo àyè tí ń bá dé láyé bí ó ṣe máa rí fún mi nìyẹn a ni wa awsani bis-salati waz-zakat ma dumtu hayyan ọba mi wá sọ àsọsílẹ̀ fún mi tàṣẹ ìgbé lópin ìgbà tí bá ti ń bẹ láyé ọ̀ranyàn ni fóun pé kóun máa kírun àwátànsí nǹkan mí lẹ́yìn ọlọ́run kàgbọ́ wá sí dáadáa ọlọ́run pàwọn láṣẹ ìrun kíkí gbé ọ̀ranyàn láti kírun wá zaka dandan òun láti mú àfọ̀mọ́ wá fún òtí tòun tóun bá ní wọ́n di mélòó márùn wa barran bi walidati àwa ṣeun lẹ́ni tóun ó ma ṣe dáadáa sí ìyá àti tòun ẹwà àwọn ẹ̀kọ́ ń gbé ìyá tó bíun tóun ò ní bàbá ọba àwọn ń pa òun láṣẹ dáadáa ṣíṣe sí ìyá náà walam yaj'alni jabbaran shaqiyyan ọba tòun tó dáhùn gbọ̀nà àrà yìí báyìí ń kọ́ o kò ṣòun ní kíni onípakaleke fúnra dáyín eléri bú alágídí èèyàn ọba tòun ṣe bẹ́ẹ̀ wọ́n ni wassalamu alayya yawma wulid wa yawma amutu wa yawma ub'athu hayya jẹ́ àlàáfíà ọlọ́run kó máa bá wọn níjọ́ tí wọ́n bí wọn àtijọ́ tí wọ́n kó láyé àtijọ́ tí wọ́n gbé òun dékòrò sáré padà ń já sí pé wọ́n yín sáà èèyàn ni kìí ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ọmọ ọlọ́run kìí ṣe kíni kìí ṣe ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kìí ṣe kíni ọmọ ọlọ́run lọ́nà dhalika Isa ibn Maryam qawla al-haqqi alladhi fihi yamtarun Ìsá tí ẹ mọ̀ ń pa ìtàn rẹ̀ tẹ́yìn wá ń dá lábàá ń pé Ìsá ọlọ́run ọba ni àbọ́mọ ọlọ́run ọba ni bí ìtàn ẹ ṣe lọ lẹ́gbọ́ yẹ Kùránì ní sọ̀rọ̀ ìtàn Ìsá bó ṣe lọ gẹ́lẹ́ lẹ́gbọ́ yẹ ọlọ́run ní èyí báyìí ní ọ̀rọ̀ òdodo alladhi fihi yamtarun èyí tẹ́yìn ṣe iyèméjì ò sínú ẹ̀ Ìsá kìí ṣe ọlọ́run Ìsá kìí ṣe ọmọ ọlọ́run ọba bó ṣe wáyé náà sọ fún yín an ma kana lillahi an yattakhidha min waladin
kò lẹ́tọ̀ fọ́lọ́run ọba kọ́lọ́run sọ pé òun fẹ́ bímọ kí ló fi ṣe subhana mímọ́ fún ọba yìí idha qada amran fa innama yaqulu lahu kun fayakun bọ́lọ́run báyìí bá ti sọ pé nǹkan báyìí fẹ́ jẹ́ báyìí sẹ́ ihun tó fẹ́ yí padà ò tó sí mọ́ yẹ bọ́lọ́run ṣe kọ̀rọ̀ ẹ̀yìn sábó ṣe fẹ́ wáyé nìyẹn kágbà fọ́lọ́run lè rí bẹ́ẹ̀ protocole báyìí kìíní kan máa ń fi ṣe gbọpọlọ jẹ́ nídìí nǹkan tí kò wúlò káyọkọ́ nù gbèsè ayé wa ká lọ tààrà bọ́lọ́run ṣe gbé wá fún wa fallahu a'lam wa antum la ta'lamun àwọn onímọ̀ kan o ọlọ́run nìkan ló nímọ̀ ọba tó nímọ̀ nísìn ní ṣàlàyé bó ṣe jẹ́ fún wa kí ló yẹ ká ṣe ká gbà fọ́lọ́run ọba náà bẹ́ẹ̀ ẹ wá gbọ́ wọ́n ní wa inna Allaha rabbi wá sí ní ṣe fún ọ nìyẹn wa inna Allaha rabbi wa rabbukum fa'buduhu hadha siratun mustaqim ìgbé dájúdájú ọlọ́run ọba tawí tó yẹ ká sí lódò ìbáyìí kọ́ rabbi ọba mi tó dá mi ni tó rè mí sí wa rabbukum ọba tí yín gangan ni fa'buduhu ọba náà nìkan ní kẹ́ máa sìn ìwásí náà ọba náà ń kọ́ ó ní kí ni hadha siratun mustaqim òun gangan lọ́nà in jásí pé bọ́lọ́run ṣe tó sẹ́ tabáwò gbọ́lọ́run ló dáhùn ló tọ́hun ló rèhun sí gbogbo ohun tó ń fi gbèrú ń gbèsè ayé tó ọlọ́run pẹ̀lú ẹ̀ kalẹ̀ iṣẹ́ nìkan láṣe láfi rí gbogbo ẹ̀ wa rabbukum ọba tí mo sọ ń pòun ló dá mi yìí òun gangan ló dẹ́yìn náà tẹ́lẹ̀ jìyàn ó rè yín sí jíjẹ múmu ń ṣe fún yín gbogbo ohun tẹ́ fẹ́ ó ṣe ǹjẹ́ bọ́lá òun ṣe wá ṣe yẹn sẹ́ ẹ̀rí pé òun gangan ló yẹ ká sìn kò yẹ ká gbé ìjọsìn fún nǹkan mi lẹ́yìn ọmọ ọlọ́run ọba wọn dépò yín sáà náà. ǹjẹ́ lórúkọ Jésù ó ṣe kí ni ó kú látòní lọ fẹ́ tó bá nílò àkàyè lórúkọ jẹ́ Jésù ó tán lórúkọ mi ara Jésù ó tán kí ló kàn lórúkọ ọlọ́run ọba nìkan ṣoṣo kódà lórúkọ ànábì èwọ̀ lórúkọ Musa èwọ̀ Ibrahim èwọ̀ lórúkọ ta ni Allah ọlọ́run bá nìkan ṣoṣo ìpè tí ànábì Ìsá tó pe àwọn Bani Israel tó pè wọ́n jọ́ kìíní àná òun nìyẹn o bó ṣe wá pè wọ́n tó fakhtalafa al-ahzabu min baynihim fawailun lilladhina kafaru min mashhadi yawmin adhim ọlọ́run padà ṣẹ́bi lé wọn kẹ́yìn wọ́n ya pẹ́ ẹnu wọn gbàgbọ́ ọlọ́run wá ní ẹgbẹ́ ìyà kó máa jẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe àìgbàgbọ́ sí mi ọlọ́run ọba tí ẹ wá ń pè ẹyin sá lọ́lọ́run lẹ́yìn mi ọlọ́run ẹ̀ ń pè ní ọmọ èmi ọlọ́run ẹ ká ṣọ́ra sáàrì yẹn dáadáa kí láàká ìwà kó pé jàmá ó yẹ ká mọ ohun tí a ń ṣe lọ́kùnrin wa àti ní obìnrin wa tí a bá ṣe bẹ́ẹ̀ a ń pe ìjà tá a lè jà ihun tápá ò lè ká a ń pè ní o kọ́lọ́n kó fi ṣọ́ ẹ̀ fi ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí wá ní àwọn mọ̀gízáàt tí Ìsá tó mú wá àwọn nǹkan ìmọ̀ tó mú wá àti kọ́ rí àkọ́kọ́ náà gíní bí tó ń gbé da bọ́lọ̀ ṣe dá àgbà mú gíza lákàlẹ̀ yìí náà in tó kọjọ́ pọlọ ní tó yà lẹ́nu gan láyé ìrọ́kùnrin kóbìnrin ó sì lóyún kó sì bímọ àwọn òṣìṣẹ́ lè mọ̀ gíza ńlá ni ọ̀tọ̀ kí ẹ mọ̀ ń pa àwọn ilé ẹni ọlọ́run ọba ni wọ́n ànábì ọlọ́run ọba ni wọ́n ọba tó wá ṣe bẹ́ẹ̀ nǹkan ẹ ká bẹ̀rẹ̀ ọlọ́ba náà dáadáa mi kò sára tí kò lè dá. nínú mọ̀gíza ti Ìsá alayhi salam òun náà ní pé ó móríbọ́ kó ń bi ẹbọ ṣíṣe lákọ̀ọ́kọ́ náà ó jẹ́ kí ní ó móríbọ́ kó ń bẹ̀ ọ̀rọ̀ ẹbọ sínú ọ̀rọ̀ ẹ̀ fún ta kàsẹ́yìn tẹ́lẹ̀ rí nínú mọ̀gíza ti Ìsá alayhi salam òun náà ni pé ọlọ́run ọba ó dáwọn àrà kan gbérí ọwọ́ ẹ̀
ní àrà tí ó yà ẹ̀ lẹ́nu gan. Naam, àrà tó yà ẹ̀ lẹ́nu gan gbèrè ọwọ́ Isa alayhi salam náà ní pé ọmọ òpónlò ọmọbìnrin ọmọ òpónlò kó sọ̀rọ̀ ẹni pé ara ní mujiza ni. Bí ẹ̀kan bá dán ọ̀rọ̀ lé ní pé ńgbà tó ń bí mọ́ náà sọ̀rọ̀ ìlòkílò ló lò. Ọ̀tọ̀ kò sí tọ́lọ́wọ́n bá ò lè ṣe, ìwákúwà là ń wá káàkiri lónìí. Àwa rí ìríkúrì tó yẹ kárí òun láárí. Kọ́lọ̀n kó kẹ́ni kọ̀ọ̀kan àmọ́ ṣe, kọ́lọ̀n kó dúró ti wà. Mu'jizat ó yíyà sí ní karamat. Ọlọ́run bá ní ká débẹ̀, amúyàtọ̀ díẹ̀ kan wá láàrin àrí méjèèjì. Ǹjẹ́ mu'jiza àkọ́kọ́ tọ́lọ́run ṣe fún Ànábì Ìsá náà ní pé kí ni ọmọ òpónlò kó sì yanu kó sì sọ̀rọ̀ ó ṣì ẹ̀lẹ́ ìmọ̀ pípọ̀ jù. Abẹ́lẹ́ ọba lè kí ọlá ìjẹ́ mùsùlùmí wa Ọlọ́run má jòrì kìfèrè mọ́ wa lọ́wọ́. Gbogbo ohun tí ó yẹ wà lọ́pọlọ dànù táàfẹ́rí pé ìdọ́nà ta wà kìí ṣọ̀nà mọ́ ọlọ́mọdé kọlù wá o ọlá ìkú méjì Ọlọ́run. Wa sallallahu wa sallam wa barika ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Mọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillahi waliyyi salihin, wassalatu wassalam ala ashrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammadin bin Abdullahi wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira. Adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Abẹ́lẹ́ wọn bá lè kí ọlá kó bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad, kó bá wa ṣíbẹ̀ fún gbogbo ara alẹ́ Ànábì àtàwọn sàhábà ní àtòkèdélẹ̀ àti gbogbo àwa tí a fi tí wa fi tẹ̀lé tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí fi di ọjọ́ ẹ̀san, ọjọ́ àjíǹde, ọjọ́ ìṣiròṣẹ́, ọjọ́ tí gbogbo apáta tí a dúró sí gbangba ọ̀kan oṣù láti wá ṣiròṣẹ́. Àbẹ̀rẹ̀ ọ̀hún Ọlọ́run má ṣe ní ọjọ́ ìdààmú fẹ́ni kọ̀ọ̀kan wa, Ọlọ́run kó ṣe ní ọjọ́ ìrọ̀rùn fún wa. Àdánwò ọjọ́ náà Ọlọ́run má jẹ́ á mọ́ o. Gbogbo àwọn ẹni tó ti lọ pátá Ọlọ́run kó dákun, ẹni tí ń bẹ nú kẹnu wa Ọlọ́run kó ṣàlékún ìkẹ́ fún, ẹni títí ẹ kù díẹ̀ káàtó Ọlọ́run dákun bá wa ṣàmójúkúrò fún wa. Ọlọ́run jẹ́ kí wọ́n rí ire gbà, Ọlọ́run jẹ́ kí wọ́n rí àánú gbà, ọlọ́run Ọlọ́run ọba àti àìkú méjì rẹ̀. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mu'jizat ti Ànábì Ìsá èyí tí a ń bábọ̀ fún ara wa. A tẹ̀síwájú ní orí ẹ̀. Ànábì Ìsá alayhi salam gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa ń pé ọ̀kan ló jẹ́ náà àwọn ànábì Ọlọ́run ọba tó pàtàkì tí a ní láti gbé ìkàkú fún. Bá ṣe gbé ìkàkú fáwọn ànábì Ọlọ́run ọba tó ṣẹ́kù tí a gbọ́dọ̀ fojú fi pa idà rẹ̀, ta ní láti bọ̀wọ̀ fún ni. Gbogbo ohun tó mú wá tó ṣe déédéé àwọn Bani Israel
tí a bá rí pé ó bá ohun tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá mú á lò, èyí tó bá yàtọ̀ níbẹ̀ á filẹ̀. dùgbé Qur'an kọ́ òun wá tó jẹ́ adé orí fún gbogbo àwọn tírà tó ṣẹ́kù ni. Ànábì sì ní ọ̀gá gbogbo àwọn ànábì Ọlọ́run. kọ́lọ́run kò ló tẹ̀lé kọ̀ọ̀kan wa. ǹjẹ́ mùjíza tí àkọ́kọ́ tá a sọ fúnra wa òun náà ni dídá tí wọ́n dá Ìsá gbọ̀nà ara láì ní bàbá ṣùgbọ́n ó ní ìyá. tá à ń jẹ́ kó yẹra wa wípé ìyá rẹ̀ Maryam kò sí ọkùnrin kan tó súnmọ́ tó fi lóyún Ìsá alayhi salam. ó wá bí gbọ̀nà ara nínú àwọn ara tí ó tọrọ tiẹ̀ náà jáde òun náà ni wípé mùjíza kìí ní ẹ̀hún ní pé ó sọ̀rọ̀ ní ọmọ òpónlò, ọmọ tó ṣe ká ní pé àsìkò tó wà yẹn ẹkún la mọ́mọ́ tí a bá ṣẹ̀ṣẹ̀ bímọ ọmọ àmọ́ ké àmọ́ sunkún. ṣùgbọ́n Ìsá ó sọ̀rọ̀, gbogbo àwọn ẹni tí ń bẹ ń dúró jọ́nà lọ́hùn wọ́n gbọ́ ohun tó sọ yékéyéké àti bẹ̀yẹn ní tí ń júwe irúfẹ́ ọmọ tó jẹ́ àti ohun tó fẹ́ wá ṣe. wọ́n ti ń sọ fún wọn lẹ́yìn tí fi ń pè wọ́n lẹ́ẹ̀kan náà ń pé ọ̀nà náà ọ̀nà ọyọ̀ kan oṣù ni tí í ṣọ̀nà méjì. now nínú àwọn àrà tí Ọlọ́run ọba tó fún Ànábì Ìsá òun náà ní pé Ọlọ́run fi kẹ́ ìgbẹ́ ẹni tó bá jẹ́ afọ́jú tí kò ríran, nínú àwọn àrà tí Ọlọ́run gbé fún láyé náà ni kó máa la ojú afọ́jú nígbà tó bá wọn pàdé. jama ṣe ó sì wà mọ́ lónìí tí ìbá ṣe gbà fẹ́ tanra wa jẹ ìgbé alájú afọ́jú, ta ní lájú afọ́jú, afọ́jú ní lájú afọ́jú. gbogbo ẹni ó bá ríran láyé kan kò lè sọ pé wọn la ojú afọ́jú gbọ̀nà ara nígbé tó ń bá fọwọ́ fi pa lójú báyìí oríran bẹ́ẹ̀ lẹ́kan náà nìyẹn, ìlòkílò ló lò. ẹni ó bá fọ́ lójú bí tá a gbé lọ nílédò tó ń pé kán wojú náà ń gbé báwo ní ṣó wà dáadáa, èhé o kò sí dáadáa pẹ̀lú àyẹ̀wò pé nǹkan báyìí ti kọlù kò lè ríran mọ́. ọ̀nà nìyẹn kárí ń pé àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n wá wò ó dáadáa wọ́n ní pé tó ojú ìbá ìfún ta rí yìí o kò lè ríran mọ́ o tí ó fi kó láyé gẹ́gẹ́ bí ihun tí ìmọ̀ fìdí ẹ̀ fi múlẹ̀. kẹ́yìn kan wá dìde ní sísẹ́ wọn pé àwọn ńlájú afọ́jú kọ́ wá náà fẹ́ ṣiṣẹ́ ìyanu, iṣẹ́ ìyanu wèrè o lágo mélòó tílẹ̀ ti máa yìí ẹ má tàn ara yín jẹ mọ́. Ànábì Ìsá ó ti lò gbà ẹ̀ ó ti lọ. tó bá sọ pé ó ń ṣe gbọ̀nà àwọn àlìjànú Ọlọ́run ó dojú tì ẹ́, kì í ṣe pé o Ọlọ́run ó dojú tì ẹ́ torí pé nǹkan ìdójútì ló ń ṣe. iṣẹ́ àrà iṣẹ́ ìyanu lérí ọ̀nà yẹn kò sí mọ́. Ìsá Ọlọ́run ti fi kẹ́ ó ti lọ. Ọlọ́run ṣe fi kẹ́ yẹn sẹ́ kò sí ohun tọ́lọ́run fẹ́ lò gbabẹ̀ bí ìbá ṣe mé ká fi mọ̀ ń pé Ọlọ́run ọba nìkan ló yẹ kí a sìn, òun nìkan ló yẹ ká sìn. nínú àwọn mọ̀jìzá tọ́lọ́run fún adẹ́tẹ̀ tó ti yarọ pátápátá Ìsá máa bẹ̀ Ọlọ́run a máa dìde. ìmá ṣe kí ni ìmá ń kún fún ìbẹ̀ Ọlọ́run máa ń gbé wọn dìde. pẹ̀lú àṣẹ Ọlọ́run náà gbogbo ohun tó ṣe kò ṣe min tilqa'i nafsihi ipò ń gangan fúnra tóun lòun lágbára bẹ́ẹ̀ láà ó ṣe lérí ń pé gbára lé Ọlọ́run ọba kó lè bá fi máa jẹ́ nǹkan ẹ̀rí lérí ń pé ohun tó mú wáyẹ̀ o
òdodo ní kìí ṣe irọ́. àwa lè máa fi nǹkan nísìnyí fi polówó ọjà síbi ẹ̀sìn títí wa. káfíìn gbé ẹ̀sìn wa o ẹ̀sìn alágbára ní gbọ̀nà yẹn lá ṣùgbọ́n ẹ̀sìn alágbára ní gbọ̀nà ń pẹ́ Al-Qur'an ńkọ́ agbára ń bẹ nínú ẹ̀ tí ì ṣe kékeré lọ́nà o ẹ má ṣì mí gbọ́yé o agbára tí ń bẹ nínú ẹ̀ ni pé kó kọ́ Qur'an kó mọ̀ kó yí ẹ ohun tó wà nínú ẹ̀ gbìyànjú kó lò agbára àkọ́kọ́ nìyẹn nítorí tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan Ọlọ́run bó nífẹ̀ẹ́. ẹ̀rí agbára àkọ́kọ́ nìyẹn. agbára èkejì yóò máa jẹ́ ìmọ́lẹ̀ fún ẹ nínú ọkàn ẹ yóò sì máa jẹ́ ìwòsàn fún ẹ nínú àárẹ̀ àtọkàn náà gangan lára. àwọn agbára ní Kùránì tó kójọ nìyẹn. àmọ́ kó wá sọ pé agbára ń pé ogún tó fọ́ yányán àrọ tó ti kú sí ìjòkó pọ́wátá kó lọ fẹ́ gbé dìde àfà tó bá ń ṣe bẹ́ẹ̀ kò dá o. àwọn ẹlẹ́sìn míì náà kagbèjẹ káwọn mọ̀ purọ́ fúnra wa mọ́ ẹ̀rí káwọn mọ̀ purọ́ fúnra wa mọ́ tó bá mọ̀ pé iṣẹ́ ìyanu wà lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ lọ́dí pàlú ìbá mú ẹ ni o ní 50 fòye ó mú ẹ ṣiṣẹ́ ìyanu kókó la rẹ̀ iṣẹ́ àfẹ́gbé inú wa mẹ́ ó sì kéré àyíbá o ṣiṣẹ́ ìyanu mọ́ lògùn mọ́ lò nǹkankan kó lè ju bá ṣá ẹjẹ́ ni o ṣiṣẹ́ ìyanu mọ́ lò lè dòtò kọmọ gbé lágbára Jésù kí kókó la rẹ̀ ẹ̀ṣẹ́ ìyanu nìyẹn ẹ̀mẹ́yẹ̀ ká tara wa mọ́ tábà sí lọ́hùn ká sí lọ́hùn sàn abáni sí lọ́hùn ká fi Ọlọ́run balẹ̀ Ọlọ́run bùkátà wa kò fọ́ sí wa ṣùgbọ́n fẹ́mi ká sì mú lọ́hùn. ǹjẹ́ ọ̀dọ̀ Ìsá òun nìyẹn nínú mú gíza tọ́lọ́hùn fún òun nìyẹn ń gbé kíni Ọlọ́run fún lágbára ń pé tó bá rí afọ́jú a máa la ojú wọn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bí idhnillah. bákan náà a ní adẹ́tẹ̀ tó ti yarọ a máa gbé dìde pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. nínú mújíza ẹ̀ èyí Ànábì Ìsá alayhi salam tí bá ń rí kọjá lọ tó bá rí òkú pẹ̀lú àánú Ọlọ́run ọba ńkọ́ a máa jí òkú dìde. òun ló wá inú Suratul Baqara tó fi di bí kí wọ́n pa màálù àrí tí ọmọ ẹ̀gbọ́n bí ń pa àbúrò bàbá ẹ̀ lérí ogún wọ́n á rí pé wàhálà dé gẹpẹtẹ Ọlọ́run á nípa wọn láṣẹ kan pa màálù wọ́n pa àwọn olóògbò ṣe ní sí apá kan mọ̀lú ẹ̀yà kankògbò kòkú bá dìde ó wá sọ̀rọ̀ ń gbé lágbájá ọmọ lágbájá òun ló pa mí. má dáṣẹ́ burúkú o àdégbà àwọn àlùjọ̀nú burúkú tẹ́ ń pè tẹ́ fi sọ pé iṣẹ́ ìyanu wà nílẹ̀ nǹkan méjì ò sí mẹ́ o owó kó pọ̀ yìí náà ni o mo fẹ́ nú lọ́wọ́ mo fẹ́ gun mọ́tò ńlá mo fẹ́ wọ aṣọ ńlá mo fẹ́ rẹ ẹran ńlá kí n jẹ ẹran kẹran òpó òun ní oúnjẹ ni o kí lèmi má dá fún oúnjẹ yóò dá kẹ́yìn náà ni kò sí ọ́sàkú bá ti kú ó dá fún oúnjẹ náà nìyẹn ó wá kò ṣírò ṣẹ́ fún ẹni síwáyìí mo lọ fẹ́ gbà níwájú Ọlọ́run jàmọ́ ẹ dákun torí tọ́lọ́run ṣe rí gbogbo ohun tá bá jẹ tá mú láyé tá fẹ́ wọ̀ láyé sẹ́ ó ti wà lákọọ́lẹ̀ kò sí ẹni tó lè yí àyàfọ́ Ọlọ́run bá nìkan ṣoṣo. tí wọ́n wá jẹ́ bẹ́ẹ̀ kí là ń tanra wa sí lérí jíjẹ múmu ká gun mọ́tò ò bá gun mọ́tò láyé wàhálà wa nú ẹ̀ ní gbogbo wa lè gun mọ́tò gbogbo wa lè gun kẹ̀kẹ́ gbogbo wa lè wọ bazẹ́ gbogbo wa lè wọ fìlà Ọlọ́run dá wa bákan náà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ká má kí gbé iṣẹ́ ìyanu kan má ká fi mọ gbáwọn èèyàn. kọ́lọ́run kó dúró tẹnu kọ̀ọ̀kan wa. nínú iṣẹ́ ìyanu tí Ọlọ́run ọba tó fún Ànábì Ìsá alayhi salam òun náà ní kí ni khalqu tayr tí ẹ̀kan bá mú àwòrán kan kalẹ̀ igi ni o àbí erùpẹ̀ ilẹ̀ ni àbí nǹkan kan tó gbẹ lérí àwòrán ẹyẹ
Ìsá ọlọ́run máa ń fún ní agbára ìmọ̀ ń fẹ́ mí sára ẹyẹ náà tó sì di ẹyẹ tó tọ́ tó sì máa fò. Má dáwọ́ mọ́ ń ka fún ẹ̀pọ̀ òun ni o kó lè bá fi kẹ́kọ̀ọ́ ń pé ọba tó fún ànábì Ìsá òun nìkan ló yẹ kí á sìn tá a gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn ẹ̀ má bí tí mò ń lọ pẹ̀lú ènìyàn o. Ìwọ tó ti fi Islam lẹ́ ń pín òṣè Islam mọ́ kò sí nǹkan kan bẹ̀ afọ́jú ni ẹ o ìhun tó wà ń bẹ̀ apá kan náà ló ń gbọ́ yìí ìhìn bú ẹ o yàní ìhun tó yẹ kó rí o rí nǹkan náà ìgbà tó rí náà kó rí o lè rí kì í ṣe gbogbo ẹni tí ń rí nǹkan báyìí lórí ìràn bí tí mò ń lọ pẹ̀lú ènìyàn kò gbọ́ mi yí dáadáa ìhìn bú ẹ o kọ́lọ́hún kó lówó tẹnu kọ̀ọ̀kan wa. Ǹjẹ́ nínú agbára bọ̀rọ̀gíza nǹkan ìmọ̀ ihun tó kọjá ọpọlọ tọ́lọ́hun fún Ànábì Ìsá alayhi salam òun náà ni pé kí ó máa fẹ́ẹ̀mí sí àwòrán tí a yà lórí àwòrán ẹyẹ kó máa fẹ́ẹ̀mí sí lára kó sì máa mí kó máa ké bí ẹyẹ ṣe máa ké. Ọlọ́run fún Ànábì Ìsá alayhi salam. Nínú tọ́lọ́wọ́n bá tó fún Ànábì Ìsá ní mùjíza tá ń fẹ́ ń pé ká kẹ́kọ̀ọ́ lára ẹ̀ kí ìjọsìn wa kó lè bá fi ní tẹ̀síwájú dáadáa ìmọ̀ Ọlọ́run ọba wa kó lè bá fi múlẹ̀ dáadáa ká lè bá fi jẹ́yàn pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ní pé Ànábì Ìsá alayhi salam Ọlọ́run ọba ó fún ní ẹ̀bùn wípé kó máa fáwọn èèyàn nírò nípa ohun tó pamọ́ nù ilé wọn. Àwa sọ́dọ̀ wò lónìí ni o àwa ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nínú ilé kọ̀kan tó máa ń fún wa lọ́wọ́ pé nǹkan báyìí àwa kígbe wá kí sọ sára lọ ọmọ sára bọ̀ lé báyìí nǹkan kan fẹ́ tẹ̀lẹ̀ ń bẹ̀ kí ní ká wà ń bẹ̀ ní ohun tó ti fún yín lọ́wọ́ owó tẹ bá gba mẹ́bàá dẹ́yìn kọ́ ẹ̀pìn láàrin ara yín ẹ̀ṣẹ̀ lẹ́ngbà kò dáa àfáà ẹgbẹ́ jẹ́ bàbá ní ṣọ́ọ̀ṣì ẹ̀yìn náà gbé jẹ́ ìdẹ́jẹ́ tó àìṣe bẹ́ẹ̀ ká fi ṣorí rẹ̀ o bàbá onítúrọ̀ mi bú ẹ o wọn náà gbé jẹ́ èyí ò tọ́ka sí pé ọmọ nǹkan lò àbò lágbára ọ̀lẹ pátápátá ni ẹ kúkú lọ tọrọ ń gbé ẹ fún wa ní nǹkan báyìí ọ bẹ́tà ó pé fún ẹ ìyá Ànábì Ìsá èèmọ̀ ló jẹ́ fóun kò sí ẹnìkan tó fẹ́ fún ní ìró bẹ́ẹ̀ àyàfi Ọlọ́run bá nìkan ṣoṣo yóò mú wá ṣàlàyé fún yín pé ihun tẹ́ ń jẹ nílé yín báyìí ni ihun tẹ́ jẹ nísìn báyìí ni ihun tẹ́ gbé pamọ́ sínú ilé yín ní nǹkan tó wà ń bẹ̀ ní nǹkan ọrọ̀ nǹkan báyìí ni. Ọlọ́run fún bẹ́ẹ̀ lẹ́yìn tí fi tọ́ka sí pé dájúdájú ànábì Ọlọ́run ọba ni ó yẹ kán gbàgbọ́ kì í ṣe bó fi ṣe fáàrí kan pé òun lágbára gàbọ́ ó ní nǹkan kan lá ó ṣe bẹ́ẹ̀ káfí máa ń pé ohun tó ń mú wá nípa la ilaha illallah òdodo ni yàwọn èèyàn bẹ́ẹ̀ máa ń jẹ́ ní ẹ̀ṣà láwùjọ ni ǹjẹ́ nínú ẹ̀ṣà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ òjìzá àti bẹ́ẹ̀ ń kọ́ ẹni ta láti tẹ̀lé ni tàbá wò wọ́n á rí pé wọ́n yí pè sọ́dọ̀ àwọn gbé èmi ní kẹ́lá ẹgbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹmọ Ọlọ́run láṣọ ẹ̀sìn Ọlọ́run ọba nìkan gbogbo ohun tán ké nìyẹn. yóò fún ẹ nírò bẹ́ẹ̀ àwa sọ̀rọ̀ jà lónìí níjọ́ báyìí ọmọ báyìí fẹ́ ṣe freedom ọmọ náà kó fúnra àwọn nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ níjọ́ náà nǹkan báyìí láàrí tí ó fi ní ṣẹlẹ̀ mọ́ agbẹ̀rán ńlá kan á fi ṣe tutù fún ẹran ìtutù ẹ̀ṣẹ̀lẹ̀ ń gbà jẹkújẹ ni pẹ́pẹ́yẹ ńlá tó jẹ́ funfun dúdú ẹ̀kan gbọ́lọ̀ sí láàrẹ̀ kí ló fẹ́ fi ṣe ó fẹ́ jẹun jẹ́pọ̀ kankan
ọwá fi báyìí ṣe rí ẹ̀ ọjà kí ló ń tà ọwá ní kí ni àwọn ajogún tí Ànábì Ìsá tó lò ń gbà náà ajogún ẹ̀ bólóbé jogún ẹ̀ irọ́ ló ń pa Ànábì Ìsá ti lo ìgbà títí ẹ̀ ó ti lọ pẹ̀lú nǹkan ẹ̀ Ọlọ́run kàn gbé fún ni ní ohun tí ó fi máa tọ́ka sí ń pọ́lọ́hun ló rán níṣẹ́ ó tán ó ti ṣe ó ti lọ kò sí nǹkan kan lẹ̀ mọ́ èyí tó ṣẹ́kúnlẹ̀ ọ̀nà àlìjànú ni ọ̀nà àlìjànú sì ní ọ̀nà ẹbọ ìbòrìṣà ni nítorí ń gbá àlìjànú yẹn kọ́ àti ń gbé sípò Ọlọ́run ọba pẹ́pẹ́ ní kíyà pé ohun tọ́lọ́run lè ṣe àlìjànú gan lè ṣe ìwọ̀n sí ni jàmọ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run láàrin yẹn ẹ ká tọrọ àmọ́ àníṣẹ́ tàbá lówó akù tàbá ní akù tàbá jẹ ikú náà ni àìrí jẹ wá ikú ni lẹ́yìn ikú kí ló kàn ìṣirò wọ́n yẹ ká ṣe dáadáa ká lọ bá kàdàdà níwájú lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run kó ló tẹnu kọ̀ọ̀kan wa Ànábì Ìsá alayhi salam Ọlọ́run tó fún ní agbára níbi ń pé tó bá bí Ọlọ́run ọba lérí nǹkan kan sẹ́ Ọlọ́run máa ń ṣe nínú ẹ̀ ní àwọn ẹnìkan wà tí a ń pín wọn ní alhawariyun bá a ṣe ń pè wọ́n nìyẹn sábà ìfaratì wọn sọ́dọ̀ Ànábì Ìsá alayhi salam wọ́n sọ fún Ìsá níjọ́ kìíní àná lẹ́yìn tọ́lọ́hun ti bá wọn sọ̀rọ̀ pé an aminu bí wa bi rasuli ìgbé ẹ̀yìn èèyàn yìí ẹ ní ìgbàgbọ́ sí òjíṣẹ́ tí mo fi ránṣẹ́ sí ẹ ní ìgbàgbọ́ sí ẹ ní ìgbàgbọ́ sí mi Ọlọ́run kẹ́ẹ̀sì ní ìgbàgbọ́ sí òjíṣẹ́ mi Ọlọ́run tí mo fi ránṣẹ́ sí yín wọ́n wá fún èsì pé àmánà àti gbẹ̀ẹ́gbọ́ Ọlọ́run washhad bi annana muslimun ìwọ bá wa kó sì jẹ́rìí pé dájúdájú àwa tá ń sọ yìí mùsùlùmí ni wá kí náà wá ṣe àwa ń sọ báyìí pé fún ìsáníyàn hal yastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas sama ṣọ́bẹ̀ sì ní ìkápá láti sọ àga kalẹ̀ fún wa ní àga oúnjẹ tá jẹun lórí ẹ̀ àga yóò kó nu sánmà wọ́n sáwá ń fún wọn létí pé ittaqullah ẹ páyọ̀ ọba tẹ́ fẹ́ sí lódodo yìí báyìí tí ìjọsìn tọ́ sí lódodo in kuntum mu'minin tó bá já sí pé lódodo ẹ nígbàgbọ́ sọ́ba tó parí láṣẹ nígbàgbọ́ sóhun àtẹ̀mí òjíṣẹ́ kí náà wí nígbé ohun táwọn sọ yìí o nuridu an na'kula minha wa tatma'inna qulubuna kò sí ohun tá fàgá yìí fi ṣe tó kọjá ń pé ká jẹun lórí ẹ̀ ọkàn wọn ó sì balẹ̀ a sì mọ̀ pé dájúdájú ń pé tó ọ̀rọ̀ tó gbé wá ọ̀rọ̀ ni ó sẹ́yìn sí ohun táwa náà fẹ́ a sì wà nú ẹni tí ó máa jẹ́ lọ láyéláyé pé tó ànábì Ọlọ́run ọba nìyẹn Ìsá ńgbà tó gbọ́ bẹ́ẹ̀ kí ló wí Allahumma rabbana mo pèrè ọba tó yẹ ká sì ní òdodo ìwọba tó dá wa tó rè wá sí tó ṣe gbogbo ohun tá ń fẹ́ fún wa ní ìkẹ́ mú pè é anzil alayna ma'idatan minas sama Ọlọ́run bá wa sọ̀ kalẹ̀ o àga yìí bá wa sọ̀ kalẹ̀ tí wọ́n jẹun tí wọ́n mú gẹ́gẹ́ bí ohun tí wọ́n tọrọ gbà tó pé Ọlọ́run bá bu ṣe Ọlọ́run wá ń fún èsì pé
inni munazziluha alaykum dájúdájú èmi ọlọ́run ọba ń kọ́ àga náà ń sọ kalẹ̀ fún yín. ọlọ́run wa ní faman yakfuru ba'du minkum gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe ìgbàgbọ́ lẹ́yìn kìíní nínú yín ọlọ́run ní fa inni u'adhibuhu 'adhaban la u'adhibuhu ahadan minal 'alamin. èmi ọlọ́run bá ń kọ́ ìnáwó ìyà sí níyà tó lágbára níyà tí ì fi gìyàn kan láyé rí gbogbo ẹni tí mo dá sáyé. ọlọ́run sọ bẹ́ẹ̀ fi tọ́ka sí pé Isa alayhi salam imam bẹ ọlọ́run sì máa ń gbàdúrà ẹ̀. ìgbà tọ́rọ̀ wá dàrú táwọn èèyàn yóò wá gbà nínú àwọn Banu Israel ń bẹnu wọn tí wọn gbà àwọn apá kan sì gbà ló wá di pé ọ̀rọ̀ wá yíwọ́ ó wá di pé Isa àti ìyá ẹ̀ ń kọ́ náà fi wá mú ní ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run wá bí Isa ní sìnkú sí wọ́n ló sọ bẹ́ẹ̀ fún ẹ̀kan síbẹ̀ ni Isa ògíṣẹ́ ọlọ́run ọba mi ló jẹ́ ṣé wọ́n ló sọ fún àwọn èèyàn yìí báyìí pé kán mú ìwọ àti ìyá ẹ̀ ní ọlọ́run méjì lẹ́yìn mi ọlọ́run. Isa ní subhanallah subhanaka ya Rabb mímọ́ fún rẹ̀ ọba mi kò tọ́ sí mi kò lẹ́tọ̀ fún mi kí ma wá ń sọ ohun tí kì í ṣe ẹ̀tọ́ mi kí ma bẹ́ẹ̀ lọ́dọ̀ mi lágbájá ẹ̀tọ́ tí í ṣe tèmi gbé fún mi Isa ní wọn lè ṣe. ìrẹ́ ọba mi dájúdájú ọmọ ohun tí ń bẹnu mi ò ní ọkàn mi o ìmọ̀ ohun tí ń bẹnu ọkàn rẹ ọlọ́run ìrun tí mi mọ̀ ìwọ nìsílọ́ba tó nímọ̀ nípa ohun tí ó pamọ́ yányán. ìrẹ́ ọlọ́run mi sọ bẹ́ẹ̀ fún ọ o ohun tí mo sọ fún ọ kò kọjá wípé kí wọ́n máa sin ìwọ ọba tó dá wọn nìkan ṣoṣo tọjọba mi tọjọba títí wọn náà. ńgbà tí mo ń bẹ láàrin wọn mi jẹ́rìí wọn tí máa wá kú mi tún lè jẹ́rìí wọn máa o ǹjẹ́ ọlọ́run ọba ń kọ́ wọn lọ́ba ṣe kíni tó nínú ní gbogbo nǹkan látòkè délẹ̀ Isa ó fọ rẹ̀ mọ́lẹ̀ kan náà tó bá fìyà jẹ wọn dájúdájú ẹrú ẹ̀ ni wọ́n ṣe tó bá foríjì wọn ń kọ́ wọn lọ́ba aláforíjì ọba tó lágbára. ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú àyà mi ọlọ́run gbé ní Isa àti ìyá rẹ̀ ń kọ́ wọn iṣẹ́ ọlọ́run ọba o èké ní kejì wọn ya'kulu ta'am wọ́n máa ń jẹun wọ́n sì máa ń rìn láàrin ọjà ìran ọlọ́run ọba kan kì í rìn láàrin ọjà kì í sì jẹun fi ń tọ́ka sí pé Ìsá kì í ṣe ọlọ́run ọba kì í sì ṣọmọ ọlọ́run ẹrú sí ọlọ́run ọba ni bó ṣe jẹ́ nìyẹn ǹjẹ́ ọlọ́run ọba ń kọ gbogbo ẹ̀ ó fọmọ yanyan tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe fọ́ yẹn kọ́ eré ẹ̀ ní kí a wà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó kú látòní lọ pé Ìsá ò kì í ṣe ọlọ́run ọba kì í sì ṣọmọ ọlọ́run jama ọlọ́run kọ́ ní kọ̀ọ̀kan àmọ́ ṣe ìgbàgbọ́ ọlọ́run ní bàjẹ́ o ìtawí báyìí nǹkan léyìí tó da èmi mọ̀ sọ ẹ̀ ọlọ́run ọba ló sọ sunnah Ànábì Muhammad ètò bá yíwọ́ mbẹ̀ tí ó dọ́gba mọ́ra èmi látọwọ́ èṣù ní kọ́lọ́run foríjì ní kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà ọlọ́run bá rẹ̀ kí ọlọ́run bá dúró tẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ní fi wálẹ̀ o subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ولله